A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ò lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn náà, ẹ jẹ́ ká ṣe omi mu, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ olùdíje du ipò gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party, Adémọ́lá Adélékè ló ti sọ di mímọ̀ wípé òun ò bẹ̀rù ẹnikẹ́ni bí ìjọba àpapọ̀ tàbí àwọn gómìnà èyí tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ọmọ oyè tẹgbẹ́ òṣèlú APC láti rí dájú wípé wọ́n fi ìbò yọ òun kúrò nínú ètò ìdìbò tàwọn gómìnà tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí tí ṣe òpin ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí Adélékè ti sọ̀rọ̀ náà ní ọjọ́ Ìṣẹ́gun níbi ìfọ̀rọ̀wérọ̀ ìfigagbága ọ̀rọ̀ ẹnu ti alágbolé èyí town hall debate èyí tó wáyé nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀ wípé lótìtọ́ lódodo lòun mọ̀ wípé ìjọba àpapọ̀ wọ́n ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú alátakò tí ṣe APC fún ọmọ oyè wọn Oyèbámíjí tí wọ́n pè ní Àǹbọ̀. Ó ní bákan náà, ó ní àwọn gómìnà tó ń lọ bíi 24 ní orílẹ̀-èdè yìí ni wọ́n tún ṣe àtìlẹ́yìn fún Àǹbọ̀ tẹgbẹ́ òṣèlú APC. Ó ní gbogbo àwọn ènìyàn wọ̀nyí tó fi mọ́ àwọn gómìnà àti ìjọba àpapọ̀. Olórin kan tó ti ẹnu òṣùpá Saheed jáde ní wípé orí ọba ara, ẹsẹ̀ ọba ara àtorí àtọrùn èyí tó gbé apá dúró, ó ní gbogbo wọn kò tó nǹkan tí ẹsẹ̀ yóò gbé sáré o. Ó ní gbogbo àwọn ènìyàn wọ̀nyí erémọdé lásán ni wọ́n ń ṣe, gbogbo wọn ò tóhun yóò gbé rìn. Ó ní nítorí pé dìgbòlùjà lòun èyí tó ṣe àpèjúwe ìyìnbó rẹ̀ ní búdòsà. Ó ní òun yóò kọlù wọ́n. Ó sì dá òun lójú wípé gbogbo ọ̀nà àti ọ̀nà tí wọ́n fẹ́ gbà tó jẹ́ àlùmọ̀kọ́rọ́ yìí, gbogbo rẹ̀ pátá lòun mọ̀. Ó ní bá a ti gbọ́n nílé ọkọ, òun náà la gbọ́n nílé àlè. Ó ní gbogbo ọ̀nà ẹrúmọjẹ ètí ẹgbẹ́ òṣèlú APC fẹ́ lò lòun yóò rí dájú wípé òun gbégi dá ọ̀nà ọ̀hún. Ó ní pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run, àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ti fi ìbò gbé òun padà sórí ipò gẹ́gẹ́ bí gómìnà wọn fún sáà ẹlẹ́ẹ̀kejì nínú ètò ìdìbò ọ̀hún tí ó wáyé lópin ọ̀sẹ̀ yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu gómìnà Adémọ́lá Adélékè tó ti ẹnu rẹ̀ jáde. Ẹ̀wẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé lótìtọ́ lódodo òun lòun jẹ́ gómìnà oníjó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ káàkiri, pàápàá jù táwọn ẹgbẹ́ alátakò ń lò láti fi ṣe ìpolongo kọjú ìjà sí òun wípé gómìnà oníjó lásán ni òun ò ṣiṣẹ́ kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adélékè ti wá sọ̀rọ̀ jáde o nínú ọ̀rọ̀ kan tó ti ẹnu rẹ̀ jáde lónìí tí ṣe ọjọ́ Ìṣẹ́gun, ṣe é lálàyé wípé gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ wọ̀nyí wípé gómìnà oníjó lòun, ó ní lótìtọ́ lódodo, ó ní ijó jíjó àti orin kíkọ, ó ní ohun tí Ọlọ́run fún wọn ní ẹ̀bùn rẹ̀ nínú agboolé wọn èyí tó lálẹ́ wù tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ. Adélékè ní ọ̀kan nínú àwọn ọmọ bíbí inú òun ó ń kọ orin. Ó ní èyí tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n sí òun tí gbogbo èèyàn mọ̀ sí Davido, ó ló ń kọ orin. Ó ní bẹ́ẹ̀ náà ni wọ́n pọ̀ lọ́kùnrin àti lóbìnrin nínú ẹbí èyí tóun ti jáde tí wọ́n ń kọ orin. Ó ní bẹ́ẹ̀ sì rèé, béèyàn bá ti ń kọ orin dandan ni kó mọ jójó. Ó ní ijó òun fi ń yin Ọlọ́run ọba, òun fi ń dúpẹ́ wípé òun erùpẹ̀ ilẹ̀ lásán tí Ọlọ́run ṣe ní ènìyàn. Nítorí bẹ́ẹ̀ ijó jíjó kò dí iṣẹ́ lọ́wọ́ o. Ó ní kò sí ẹ̀ka kan nínú ẹ̀ka ètò ìṣèjọba ìpínlẹ̀ tóun ò ti fi ọwọ́ kàn tí wọ́n ti rí atẹ́gùn àlàáfíà, tí wọ́n ti jẹ mùdùnmúdùn ètò ìṣèjọba òun káàkiri igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Ọ̀ṣun dúró. Nípa ìdí èyí, kẹ́nikẹ́ni má ṣe lo àǹfààní ijó tí òun ń jó láti fi kọlu òun tàbí ṣe ìpolongo fún àwọn ènìyàn kí wọ́n lè
fi ìbò yọ òun kúrò lórí ipò. Lákòótán, Adeleke ní ijó jíjó fún òun ó jẹ́ ọ̀nà kan gbòógì tóun fi ń yin Ọlọ́run ọba ní ògo lórí ipò àti oore Ọlọ́run nínú ayé òun. Ó ní òun sì mọ̀gbà tó yẹ kí òun jó, bẹ́ẹ̀ sì rèé òun ń ṣiṣẹ́ lásìkò iṣẹ́, bẹ́ẹ̀ náà ní ijó lásìkò ijó, ìkan ò dí kan lọ́wọ́, gẹ́gẹ́ bí Adeleke bí ọ̀rọ̀ ọ̀hún ti ti ẹnu rẹ̀ bóde. Ìránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ olórí ilé ìjọsìn kan, Inri Evangelical Spiritual Church, Primate Elijah Ayọ̀délé, òun mà ló ti ta gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke lólobó wípé ó gbìyànjú kó sa gbogbo ipá àti agbára rẹ̀ láti rí wípé ó jáwé olúborí sí ipò gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ètò ìdìbò èyí tó ń bọ̀ lópin ọ̀sẹ̀ nínú oṣù kẹjọ ọdún yìí tí í ṣe ọjọ́ 15. Primate Elijah Ayọ̀délé sọ fún gómìnà Adeleke wípé kó má ṣe gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni. Ó ní àti Tinubu èyí tí Adeleke tìká lára rẹ̀ tó lóun ṣetán láti ṣe àtìlẹ́yìn fún, ó ní ó ń gbá ó sì ń wá gbogbo ọ̀nà láti rí wípé wọ́n yọ Adeleke kúrò lórí ipò nínú ètò ìdìbò ọ̀hún, tó fi mọ́ gbogbo àwọn ènìyàn èyí tí Adeleke gbójúlé o. Ó ní gbogbo wọn pátá ọ̀tá ni wọ́n jẹ́ fún Adeleke nínú ètò ìdìbò tàwọn gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lópin ọ̀sẹ̀ yìí. Ayọ̀délé èyí tó sọ ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan èyí tí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ ní ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn tó fi léde, eyín ọ̀gbẹ́ni Ọ̀ṣọ́ Olúwatósìn Ayọ̀délé, sọ wípé Elijah Ayọ̀délé tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí sọ ọ̀rọ̀ yìí lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tó ń jábọ̀ àwọn ohun tí Ọlọ́run bá fi wọ́n tó ń ti àwọn àṣírí kan èyí tó tú sí lọ́wọ́ o. Níbẹ̀ ló ti sọ wípé tẹ́tí kò gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìtẹ́tí sílẹ̀ ó sàn ju ọ̀rá àgùntàn lọ. Ó ní ọ̀rọ̀ yìí kí Adeleke kó fi sọ́wọ́ òsì o. Ó ní ààrẹ Tinubu kò fẹ́ imí Adeleke ní orí àtìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ni gbogbo àwọn gómìnà ẹgbẹ́ alátakò gbogbo ni wọn fẹ́ imí gómìnà Adeleke ní àtìtàn. Nípa ìdí èyí, kí Adeleke kó gbìyànjú láti já ewé olúborí sí ipò gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ó ní èyí ni ó jẹ́ àgbàdo ìbànújẹ́, àgbàdo ha èyí tí Adeleke yóò dà sẹ́nu àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n fẹ́ ibi tí wọ́n fẹ́ lórí ipò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ààrẹ Tinubu gan tìká lára rẹ̀ tó ń ti àwọn ènìyàn kan tó ń fi orúkọ rẹ̀ pamọ́ ni wọ́n ń bẹ ní ẹ̀yìn àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí Adeleke ṣàkàṣàkà lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tí ò mọ ohun tí ń sọ. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan kọlura wọn o ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn mẹ́ta ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun fi léde, ṣe é lálàyé wípé ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ayé àti ẹyẹ èyí tó wáyé o ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ní ọwọ́ ìrọ̀lẹ́ ní nǹkan bíi aago 8 ìrọ̀lẹ́ ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ 10 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí nínú ìlú kan nílùú Iléṣà. Èyí tí wọ́n ní mẹ́ta nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, eyín ọ̀gbẹ́ni Abíọ́dún Ọ̀jẹ́làbí, jẹ́ lábọ̀ wípé ìpè kan tí wọ́n ń gbà lemọ́lemọ́ o nílé iṣẹ́ ọlọ́pàá ló mú ẹni tí í ṣe alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ọ̀gá àgbà èyí tó ń léwájú àwọn ikọ̀ ọlọ́pàá fún ti ìpalẹ̀mọ́ ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ náà ló ta mọ́ra pẹ̀lú àwọn ọlọ́pàá wípé kí wọ́n máa lọ àyè ọ̀hún nílùú Iléṣà. Nígbà tí wọn yóò fi débẹ̀, wọ́n ní àwọn mẹ́ta ló ti ṣubú lulẹ̀ lójú ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tí wọ́n fi orúkọ wọn léde ní Ìdòwú, bákan náà Yínká àti Ẹja. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lórúkọ èyí tí wọ́n sì rí fún àsìkò yìí léyìí tí ìwádìí sì ti ń lọ láti lè fi ọwọ́ òfin mú gbogbo àwọn tí wọ́n ń bẹ nídìí ìbàjẹ́ ìkọlù ọ̀hún èyí tó mú ẹ̀mí àwọn mẹ́ta lọ nínú ìkọlù náà. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní,
ọ̀kan nínú àwọn adẹ́rìn-ín-pòṣónú tí sọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí gbogbo èèyàn mọ̀ sí AY Ouma ló ti padà sọ òtítọ́ kan èyí tó dàbí ẹ̀fẹ̀ tó sì fẹ́ korò létí ọlọ́rọ̀. Gẹ́gẹ́ bí AY ti sọ̀rọ̀ yìí sọ wípé láìpẹ́ láì jìnnà ó ní Two-Face Idibia tí gbogbo èèyàn mọ̀ sí Tú-Bàbá yóò tó tún wá darapọ̀ mọ́ òun gẹ́gẹ́ bí àwọn ti jọ wà àpọ́nkùnrin èyí tí ò ní aya nílé o. AY èyí tó sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ náà lórí awuyewuye àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ìfẹ́ èyí tó ń bẹ láàrin Two-Face àti ìyàwó rẹ̀ Natasha Ozawaru. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀ láìpẹ́ yìí ní ìjà kan tún bẹ́ sílẹ̀ láàrin Two-Face àti Natasha èyí tó ti mú ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ọ̀rọ̀ jáde lẹ́nu àwọn méjèèjì àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ AY èyí tó sọ̀rọ̀ náà níbi ayẹyẹ kan èyí tí gbajúgbajà olórin reggae takasùfé ilẹ̀ wa Nàìjíríà àtorin galala èyàn Daddy Showkey tó ṣe ayẹyẹ 50 ọdún nínú iṣẹ́ orin kíkọ àti lórí àpèrè èyí tó wáyé nílùú Èkó lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé kúkú mọ̀ wípé àtòun àti Two-Face ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n o tó sì jẹ́ pé tòsí ara ní ilé àwọn méjèèjì wà. AY ní gẹ́rẹ́ tí Two-Face ṣe ìgbéyàwó pẹ̀lú Natasha ní Natasha ti mú Two-Face kúrò níbi tí àwọn jọ ń gbé o tó mú lọ sí ìpínlẹ̀ Edo. Ó ní ìpínlẹ̀ Edo àti ìlú Àbújá ń làwọn méjèèjì ni wọ́n jọ ń gbé, ṣùgbọ́n látàrí ìjà yìí tó ti mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jáde o ó ló dáhùn lójú wípé Two-Face yóò tó kọ Natasha sílẹ̀ àwọn méjèèjì wọn ó jọ padà di ọ̀rẹ́ ara alábàágbé ní àdúgbò tí àwọn ti jọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí ìgbà míì tẹ́ máa ní àǹfààní láti gbọ́ tòun èmi nílé iṣẹ́ wa, mo gbà ní àdúrà wípé a ò ní kánjú kú, ògódé ẹ̀mí pin kò ní jẹ́ ìpín èmi àti ẹ̀yin. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited